bó tilẹ̀ jẹ́ pé lásìkò tá a ṣàkójọpọ̀ ọ̀rọ̀ yìí ní ọ̀rọ̀ náà sì ń já rìnrìn tó sì ń ṣe ọ̀pọ̀ àwọn èèyàn ní kàyéfì lórí àbẹ̀wò tí wọ́n ní ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣe sí obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí tó tún jẹ́ ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu sẹ́nítọ̀ Olúrẹ̀mí Tinubu ní ilé Tinubu lẹ́kọ̀ọ́ ó sì ń já rìnrìn tó sì ń ṣe àwọn èèyàn ní kàyéfì níṣe ni àwọn tó súnmọ́ Ọbásanjọ́ tó mọ̀ sí tó ṣẹlẹ̀ náà má jẹ́ kó dìímọ̀ pé ilé Tinubu kọ́ ni Ọbásanjọ́ ti ṣàbẹ̀wò sí Rẹ̀mí o kódà wọ́n ní kì í ṣe pọ́n ṣàbẹ̀wò sí wọ́n kàn pàdé ní òde àríyá kan ni ẹ rántí pé ariwo kékeré kọ́ ló sọ lágbo òṣèlú orílẹ̀-èdè yìí nígbà táwọn èèyàn tí wọ́n rí Ọbásanjọ́ àti Rẹ̀mí Tinubu pọ̀ tó sì jẹ́ pé agbẹnusọ Rẹ̀mí Tinubu arábìnrin Bùsọ́lá Kúkọ̀yí ni ló fi ọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára láti jẹ́ kó dìímọ̀ pé Ọbásanjọ́ ló ṣàbẹ̀wò sí Rẹ̀mí Tinubu nílé láti wá kí ikú ayẹyẹ ọdún Iléyá ọ̀rọ̀ tó yẹ ọ̀pọ̀ èèyàn lẹ́nu ní Bùsọ́lá Kúkọ̀yí ni ló gbé síta yìí nítorí táwọn èèyàn wò pé kí ni ti Rẹ̀mí Tinubu ti jẹ́ pẹ̀lú Iléyá àti tọbásanjọ́ wọn ni pásítọ̀ ìní Rẹ̀mí Tinubu Christian sì lòun àtọbásanjọ́ kí ló dé tó jẹ́ pé Christian ìní Ọbásanjọ́ ló ń kí nílé tí ò lọ kí ọkọ Rẹ̀mí Tinubu tó jẹ́ mùsùlùmí ìyan ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn tiẹ̀ ní kí ló ṣẹlẹ̀ pé nígbà tó jẹ́ pé inú ilé kan náà ni Tinubu àti Rẹ̀mí wà báwo ni Ọbásanjọ́ yóò ṣe rí Rẹ̀mí tí ò ní rí Tinubu tí wọ́n sì ní àbòsí kan ó ti wà lẹ́yìn ọ̀rọ̀ náà pàápàá bó ṣe jẹ́ pé Ọbásanjọ́ àti Tinubu ajá àtẹkùn ni wọ́n fẹ́ ríra wọn sójú ṣá ò nígbà àtàn bá tẹlifíṣàn Yorùbá tó sọ̀rọ̀ àwọn tó súnmọ́ Ọbásanjọ́ púpọ̀ kódà àtọ́jọ́ máa ń jáde kiri ní ọ̀rọ̀ rí bí ó ṣe rí o tó sì ní ìdí táwọn fi sọ̀rọ̀ lórí ẹ̀ ó ní wípé àwọn fẹ́ kí orúkọ àbá àwọn èèyàn Ọbásanjọ́ kó máa rinlẹ̀ sí i káwọn oníròyìn máa sọ nípa ẹ̀ inú ìjẹ́ káwọn sọ ohun tó ṣẹlẹ̀ wọn ni kì í ṣe ilé Tinubu lẹ́kọ̀ọ́ ìyún lágbègbè bọ́dílọ̀n ní Ìkòyí lẹ́kọ̀ọ́ ìní Ọbásanjọ́ ti pàdé Rẹ̀mí Tinubu wọn nílé ìtura Èkó Hotel and Suites tó wà lágbègbè Victoria Island lẹ́kọ̀ọ́ ìlànà méjì ti pàdé wọn lọ́básanjọ́ ó wá fún ayẹyẹ kan ni òun àti gbajúmọ̀ obìnrin oníṣòwò ni Àbà Àfọláwíyọ́ ó ní wọ́n jọ wà níbi ayẹyẹ náà tó sì jẹ́ pé Àbà Àfọláwíyọ́ súnmọ́ Ọbásanjọ́ ó tún súnmọ́ ìyàwó Tinubu wọn lásìkò tí Rẹ̀mí Tinubu wá dé sí ilé ìtura náà fún ayẹyẹ tó ń bá wa ìní Àbà Àfọláwíyọ́ lọ bá Ọbásanjọ́ ìpín Rẹ̀mí Tinubu wà ń bẹ̀ àti pé gẹ́gẹ́ bí àpọ́nlé kó wa lọ kí gẹ́gẹ́ bí màmá fún gbogbo ọmọ Nàìjíríà àti obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí àsìkò yìí ni wọ́n ní Ọbásanjọ́ gbéra tó lọ kí Rẹ̀mí Tinubu tó ń jọ ya fọ́tò tó sì náà tó jọ sọ̀rọ̀ Nàìjíríà kódà àwọn Ọbásanjọ́ tó rán Rẹ̀mí Tinubu sí ọkọ ẹ̀ lórí àwọn àkíyèsí àtàwọn ìmọ̀ràn tó ní fún un àwọn ọmọlẹ́yìn Ọbásanjọ́ yìí ní ohun tó ṣẹlẹ̀ gan rèé ṣùgbọ́n tán ní kò yé àwọn bíi agbẹnusọ Rẹ̀mí Tinubu Bùsọ́lá Kúkọ̀yí bó ṣe lọ ń kọ sídìí ọ̀rọ̀ àwòrán tó fi síta pé Ọbásanjọ́ ṣàbẹ̀wò sí ilé Rẹ̀mí Tinubu ní fún ọdún Iléyá wọn ní nǹkan tó ṣẹlẹ̀ rí o àti pé ilé ìtura Èkó Hotel and Suites náà ti pàdé tó sì ní gbajúmọ̀ oníṣòwò ni tó jẹ́ ìyá fún Ṣẹ́gun Awólọ́wọ̀ tó náà jẹ́ gbajúmọ̀ oníṣòwò ìyún Àbà Àfọláwíyọ́ òun gan-an ìlú sọ fún Ọbásanjọ́ láti lọ kí Rẹ̀mí Tinubu gẹ́gẹ́ bí àpọ́nlé